láyé pé lè ṣẹlẹ̀ because a mọ̀ pé ní kọ́ta mi ní ìbọn kan ṣẹ̀ṣẹ̀ yìí sí kọ́ nìyẹn ká tó wá sọ pé just only one bullet tó dẹ̀ pa aláyé. abẹ́ bàbá Fáṣẹ̀hùn ni Gani ti dìde. ọmọdé yẹn mọ̀ báwo ni àbúrò mi máa fẹ́ rí ẹ. ṣe rí tẹ. alágbára ni Gani Adams bẹ́ẹ̀ náà ló mọ̀ pé olóyè Sunday Igboho alágbára ni wọ́n bàbá. bẹ́ẹ̀ sì mẹ́sàn Fáṣẹ̀hùn yẹn ń bí mi nínú o ẹ mẹ́sàn Gani Adams ẹ mẹ́sàn Fáṣẹ̀hùn. ẹ má bínú. bàbá ẹgbẹ́ gangan nìyẹn kọ́nà máa fọ bókẹ́ wọn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn ẹ gbàgbé. ta ló ń dúró fún Fáṣẹ̀hùn báyìí pé bí bàbá ò ṣe sí mọ́ ta lẹni tó ń ṣaṣojú wọn. mi ò ní dárúkọ ọ̀rọ̀ sí bọ́ mẹ́. ṣé ẹgbẹ́ tí bàbá Fáṣẹ̀hùn sì dálẹ̀ wọ́n sì wà. ó wà tó dúró digbí. abẹ́ bàbá Fáṣẹ̀hùn ni Gani ti dìde. ọmọdé yẹn mọ̀ báwo ni àbúrò mi máa fẹ́ rí ẹ. ṣé rí tẹ bá fẹ́ gbọ́ one or two things lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Comrade Toba Ìjàyà Ajígúnjẹrán lórí íńtáfíì máa bá mi ká lọ ẹ gbọ́ kókó nínú ẹ̀ ṣìkan. ṣé rí àwọn awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti OPC Ìbà Gani Adams àti bàbá wa Fáṣẹ̀hùn tẹ bá fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí lọ́tún lọ́sì ẹjọ́ ẹ bá mi pàdé lórí íńtáfíì ẹ gbọ́ kòdò ọ̀rọ̀ ńbẹ. èyí ò kì í ṣe ìgbà àkọ́kọ́ tó yẹ pé a máa bá yín sọ̀rọ̀ torí ẹ ti bá a sọ̀rọ̀ nígbà kan rí lẹ́yìn ìgbà tí fọ́nrán yẹn jáde a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ẹ sọ ṣùgbọ́n nǹkan ẹ̀kọ́ ló gbé wa wá lọ́jọ́ títò ní torí lẹ́nu bíi ọjọ́ mélòó kan a rí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lágbo union ìyẹn tìlú Èkó nípa tí olóògbé Toba Ajígúnjẹrán gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè ó ṣe dolóògbé àdẹ̀rí pé àwọn agbanipa ló pè wọ́n ló pa wọ́n lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé òun la ṣètò rẹ̀ pé gẹ́gẹ́ bí pé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ yìí wọ́n mọ̀ pé nínú àwọn ọ̀gá àwọn nínú àwọn ọ̀gá àwọn union ibẹ̀ náà lẹ́yìn náà wà tí ẹ̀ ti ń ṣiṣẹ́ la ṣe bẹ̀rẹ̀ pé ǹjẹ́ kí lẹ lè sọ nípa arákùnrin tó dolóògbé tí wọ́n pè ní Toba Ajígúnjẹrán yìí kí lẹ lè sọ nípa wọn. ó máa ṣe o God ṣe rí ìbéèrè tẹ́ béèrè yìí kò yẹ kí n lè dáhùn ṣùgbọ́n máa sọ díẹ̀ ṣe rí Comrade Toba Ìjàyà ikú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ wa gidi gan kò sí bí èèyàn ṣe fẹ́ wà nílé ayé ó máa báàdì sáwọn kan ó dẹ̀ máa gúdù sáwọn kan èèyàn ò ní dá tán but Comrade Toba jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó so nice gan tó dẹ̀ jẹ́ wípé Alhaji Sego state chairman òun lè gbàgbé láyé bí ikú yẹn ò lè dùn àwa tó àwọn because nínú ọ̀rọ̀ tí state chairman máa ń sọ ó jẹ́ ẹnìkan tó lóyà sí wọn tó dẹ̀ lóòótọ́ gan kíyàn tó lè máa fọwọ́ sọ̀yà lórí yàn pé ẹni no ò trust èèyàn ni ṣùgbọ́n kò sẹ́ni tó rí ọlọ́jọ́ ṣe èmi believe kíní kan àsìkò ló tó people can proud báwọn pa torí kò ń ṣẹran rírọ̀ kò ń ṣẹran kékeré kò ń sẹ́ni tí wọ́n lè gìrì lójú oorun láṣọ pé kó pa ṣùgbọ́n tí kò bá máa pààyàn á mú nǹkan kan dání I believe àsìkò ló tó you understand ẹ wo Professor Pella bí bàbá ṣe lágbára tó àwọn tó rò pé àwọn pa àsìkò ló tó àtẹn tó pààyàn àtẹn tí wọ́n pa ọjọ́ kan gbogbo wa máa lọ jíyìn fún Èdùmàrè gbogbo wa máa lọ jíyìn the last time táná fẹ́ pa Koko Zaria ṣùgbọ́n kó wọn yọ ẹlẹ́dàá wọn kó wọn yọ ṣùgbọ́n gbogbo tó ń ṣe bẹ́ẹ̀ normally bíbélì lóhun òfòkú ẹlẹ́ṣẹ̀ àfikún ronú pìwàdà mo gbàdúrà kọ́lọ́n kó jọ nínú àánú ẹ̀ kó yí everybody lọ́kàn padà inú pọ́ọ̀tù kan ṣoṣo ní Lagos State kò ṣe nǹkan tó yẹ ká máa para wa bí ẹni pẹ̀ràn gbogbo káwọn kan sọ pé àwọn union wọn para wọn kò ń ṣọ̀rọ̀ union lélẹ̀ no ọ̀rọ̀ union kọ́ but n tẹ́lómi yóò mọ̀ nǹkan tó máa sọ but the very zone àṣírí máa tú tó ráwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ mo dẹ̀ trust Lagos State wọ́n máa ṣe find this wọn àṣírí máa tú ó tiẹ̀ ti ń tú ni ó ti ń tú because ikú Comrade Toba ó shock everybody wa the last time ta lọ sí state ọlọ́dọ̀ kan tá bá lọ tó bá jẹ́ pé wọ́n sọ fún kejì mi pé ẹni ní tá bá lọ yìí
ó yẹ kó lówó agbára fún wa aláìkò ló ó kàn sọ fún wa pé àmọ́dékẹ́ ṣe nǹkan fún mi ẹ̀ ṣe tó wálé ọ̀gá má bínú a dẹ̀ play along ṣàdédé lọ́kọ̀ kò ní pé ṣe mo gbọ́ nǹkan báyìí mo ní láyé kò lè ṣẹlẹ̀ because a mọ̀ pé ní kọ́ta mi ní ìbọn tó ń ṣẹ̀ṣẹ̀ yìí sí kọ́ nìyẹn ká tó wá sọ pé just only one bullet tó dẹ̀ pa aláyé ló jẹ́ kí n sọ pé àsìkò ló tó ikú ọlọ́run ló dé ọlọ́gà gbọ́dọ̀ ṣe find this o normally ṣùgbọ́n òun náà ń ṣe ń tà lé kiri ẹgbẹ́ orúkọ ẹni tó bá jaya gbogbo Mushin respect kọ́lọ́n kó jọ kó bá forí jókòó ọ̀run àwọn ẹbí wọn náà kọ́lọ́n bá ara wọn lẹ́kùn ọlọ́run ló lè rèèyàn lẹ́kùn irú ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ràn mi sí gbogbo alágbára kò sí nǹkan kan nílé ayé yìí o nothing one day bó ní kálukú wa náà ṣe máa lọ rè ní tá a bá ṣe é lè la máa sọ Yorùbá tó wà pòwe kó wọn ní àràbà túnra mú odò ń gbá rere o àwọn kan bẹ wọn ò fẹ́ràn ẹ̀ ìkà ni o inú ẹ̀jẹ̀ wọn nìka wà báwa kan ṣe ń banújẹ́ lé ní pé kọ́mìlì tó bá ti kú bẹ́ẹ̀ làwọn tó ṣe yẹn jubilate pé dia succeed succeed o ọlọ́mọ àtàṣírí yẹn o happy can repent please Lagos State inú pọ́ọ̀tù kan ni kó ń kálukú fowó tákà ó ní the best kò ṣe ká máa para wa bí ẹni pẹ̀ràn ẹjọ́ títorí tọ́lọ́run gbogbo ẹ̀yin amòkùn síkà ẹ repent bíbélì lóhùn fẹ́ kọ́ ẹlẹ́ṣà kó ronú padà ẹ má jẹ́ ká para wa mọ́ ní tí lágbájú bá ṣe tó bá dùn ẹ pé ọ̀tún ẹ pé òsì màá dẹ̀ tún ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ àwọn olórí wa àwọn ìjànkànjànkàn ní òṣèlú ẹ bá jọ ṣẹ́rí Lagos State ẹ bá wa pe àwọn alágbára bẹ̀ ẹ associate gbogbo wọn pọ̀ ẹ jọ ẹ má jẹ́ ká gbọ́ pé ẹnìkankan mọ́ ẹ jọ títorí tọ́lọ́run ẹ̀yin alágbára Lagos State ẹ má jẹ́ ká para wa mọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ kí lè jáṣe mọ́ láàrin wa ẹ jọ títorí tọ́lọ́run ẹ jọ ṣùgbọ́n gbogbo ẹni tó gbé ní òkùnkùn tó tafà sínú mọ́lẹ̀ àṣírí ó tú láṣẹ Èdùmàrè orúkú ìbò ṣe wáyé kó tó lè tán lára ọ̀gá wa tí chairman Alhaji Sego mi ò lè sọgbà tó lè tán lára wọn o because kọ́ńbé tó bá jẹ́ nìkan tí wọ́n láìkì gan jù pé tí yẹn bá wá fẹ́ràn bá wá jáde láyé mi ò mọ̀ bó ṣe lè rí kọ́lọ́n kó jọ kó bá rí àwọn náà lẹ́kùn kọ́lọ́mọ́ jẹ́ ní iṣẹ́ national union ọlọ́run jẹ́ kó bàjẹ́ o gbogbo àwọn tó ń àtàṣe orúkọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ national union ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ national union kọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́run ló yé ṣùgbọ́n wá jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn ọlọ́pàá ò ní dúró wọn lè dúró gbogbo kú tó pa kọ́ńbí Tọ́ba Ìjàyà wọ́n máa wá oṣù àṣírí tí máa tú àṣìṣe tí ń tó túbọ̀. ẹ ṣeun gan pẹ̀lú àwọn àlàyé tí bá wa ṣe lóní ráńpẹ́ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ẹ sọ kó tó ní pé bóyá mo mẹ́nu bà àwọn nǹkan yẹn ó ní àwọn nǹkan tí a ti gbọ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi sẹ́yìn náà pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé tó ti ṣẹlẹ̀ sí tó yẹ pé a lè bẹ̀rẹ̀ sí ń dárúkọ tó yẹ pé wọ́n ṣiṣẹ́ yìí náà tó yẹ pé takọ̀ máa gbọ́n pé àwọn agbanilọ́pa wọn lọ pa wọn tó ń ṣe ìkíní tó ń ṣe kejì tó ń ṣe kẹta tó ń ṣe kẹrin nídìí iṣẹ́ yìí náà ni láti gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀yin wá sọ̀rọ̀ pé wọ́n sọ pé òun ṣe nǹkan tó jọmọ́ yìí náà ni kí lẹ́yìn wá lérò pé ó fà á tó fi dín pé àwọn agbanipa lọ yìnbọn fún kọ́ńbí Tọ́ba Ìjàyà. ẹ ṣe rí lórí pọ́ìntì yẹn ikú ò ní pààyàn kó má mú kọ̀kọ́ dání sá ikú ò ní pààyàn kó má mú kọ̀kọ́ dání. ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń rò bẹ́ẹ̀ lélẹ̀ a mọ̀ pé nínú onímọ́tò nínú national union some believe pé jàǹdùkú pọ̀ ń bẹ but this time around ọ̀rọ̀ union ti kọjá pé illiterate no nowadays ẹlòmíì tó school gbọ́ngbà àdúrà kọ́ mọ́ wọn ṣiṣẹ́ union this time around she understand but either bí ni àbí he kò sí nǹkan tó lọ láyé yìí ó sì ń bọ̀ ẹ̀sán náà ó máa ké ó lè pẹ́ ó lè yá ìgbà tó máa jẹ́ làámọ̀ but for me I don't believe wípé inú union náà ti ń ṣiṣẹ́ yẹn mi ò believe bẹ́ẹ̀ no mi ò gbàgbọ́ rárá mi ò gbàgbọ́ at all. ẹ bá sọ pé ẹ gbàgbọ́ pé inú iṣẹ́ tí ẹjọ́ ṣe níbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ orúkọ ìtì wá ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó ní àwọn kankan tí mo bá pàdé lórí ayélujára wọ́n sọ pé wọ́n ní kí òṣìkà máa rántí torí pé tó bá mu jẹ ìjọ kan bọ̀ wọ́n ní déwà bá nà ká kan sọmọ lọ́mọ mẹ́sàn-án tó kù àjẹtòlúwa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àwọn nǹkan tí mo bá pàdé wọ́n wá sọ pé oníkálukú ń pariwo wípé wọ́n gbẹ̀mí Tọ́ba wọ́n ní ìjẹ́
ṣé a mọ̀ ọkọ̀ títọ́ bá ti ṣe pé ẹnikẹ́ni tí ó bá ṣe kíni tó bá fìdá payàn dandan ni wọ́n máa fi ìdà pa ní pé kí ló dé ta wá ń pariwo olóòtú gẹ́gẹ́ bí mo ṣe bá pàdé. ẹ ṣe ọmọ líle òkè ń jàre ẹjọ́ ìbá mi rí ọmọ líle òkè ń jàre ẹjọ́ mo rántí ìgbà kan ní ìlú mi tí ẹnìkan bá jà nísàlẹ̀ ọjà wọn á lé mi ní ọ̀tọ̀dẹ̀lẹ́ tó jà torí wọn wò pé ìṣe troublemaker kankan tó wà ń lù ọ̀tọ̀dẹ̀lẹ́ tó jà èmi ni mo máa dárúkọ ṣé tí ẹni tó bá ti lórí òkìkí ti ní ni ọmọ burúkú yàtọ̀ sápáyàn apààyàn yàtọ̀ sọmọ burúkú ẹlòmíì lè wà tó jẹ́ pé ọmọ líle ni ẹ understand kan ló jàǹbí ó fọyín lẹ́nu bí ó ṣe gbọ́ ṣàwọ̀ ó lè má lè padìyẹ ṣùgbọ́n àwọn kan bẹ iṣẹ́ tá a fi rán wọn ni pé kílà iṣẹ́ tá a fi rán wọn nìyẹn ó likely kó jẹ́ pé gẹ́fẹ̀rẹ̀ lẹ́lòmíì máa jà sí wọ́n á dẹ̀ fa assassin ló ń kúrò ń bẹ á dẹ̀ mú ó ti gbàgbé pé òun náà bí ọmọ ó ti gbàgbé kílà wọn work sẹ́rí gbogbo tó ń sọ káàkiri pé oyè náà ti pààyàn oyè náà ṣe kíní kan àbí kíní kan me I don't believe ní tí mi ò bá rí mi ò ń sọ lọ́wọ́ ẹnu ìgbà tí mo mọ̀ inú mi máa ń dùn sí gan ọlọ́run lè dùn máa rí gbọ́ mi ò mọ past tense sí ẹ̀ that is why mi ò lè sọ̀rọ̀ débẹ̀ mi ò mọ̀ dákì mo ti mọ past tense tó ti ṣe bí let's say like 15 years ago I can say it but lẹ́nu ìgbà tí mo mọ̀ mi rí àṣẹ èèyàn burúkú ó lè dẹ́mi èèyàn légbodò ọlọ́run torí ọwọ́ nǹkan tí a bá lọ sí state lọ́jọ́ yẹn ó yẹ kó lu agbára ó kàn pé ìkejì mi ó ní mo dẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ yẹn ṣe fún mi máa sọ fún kejì mi mo ní wa ẹ jẹ́ ká gbójú ọ torí ó yẹ kó lu ọwọ́ agbára ni kò sí nǹkan tó sọ fún state chairman tí ò ní ṣe fún délé bóyá oníkálukú ló máa sọ tiẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ o ọmọ líle òkè ń jàre ẹjọ́ o that is my point. ẹ ṣeun ṣe lẹ́yìn ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àti rí olórí ikú pátápátá tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ àwọn náà ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé wọ́n ní àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn ní pé wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n á ṣe investigation wọ́n mọ àwọn tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi sí pé gẹ́gẹ́ bí pé ẹ súnmọ́ Comrade Toba ẹ dẹ̀ jẹ́ ìkan náà àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí pé ẹ náà ti ṣe sọ́nbí wa pé ní state chairman ẹ̀yin náà jọ ń lọ ǹjẹ́ ṣe rí èèyàn kan tó yẹ pé bóyá Comrade Toba àti èèyàn bóyá wọ́n jọ ń du ipò àbí kẹ́ bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí kẹ́ tẹ́yìn lè rò pé tí kò bá wá láti bíbá ó lè jẹ́ àbí ṣé ẹ rí nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣe rí mi ò rí tó jọ bẹ́ẹ̀ rárá kódà pósì tó wà tó fi sí ó fẹ́ di nkí àwọn ọlọ́kadà láti ta tíkẹ́ẹ̀tì fún ọlọ́kadà ẹni tí yorùbá dẹ̀ trust kò lè fi síbẹ̀. mo rántí pé the last time tá a lọ sí state lára àwọn tó wà ní state náà sọ pé ẹni tó tọ́ ẹni tó yẹ náà fi sí pósì yẹn wish Comrade Toba pé tó máa ní kọ́ lọ sí station láti ṣètò ọlọ́pàá ó wà capable láti ṣe ẹ̀rù ń bà láti wẹ́nẹ́ station kankan ẹjọ́ abẹ́ wọn náà ni àwọn ọlọ́kadà ẹjọ́ kí má pa wọn ká má bàa jalè inú state yẹn náà ni wọ́n state office yẹn náà ti ń sọ pé ẹni ó capable fún iṣẹ́ yìí kọ́ rọra fílẹ̀ bẹ́ẹ̀ there is no argument tí èmi gbọ́ èmi ò gbọ́ argument kankan mi ò ní parọ́ tí n bá gbọ́ máa sọ kò sí argument kankan but mo mọ̀ pé tó bá yá tó bá pẹ́ òótọ́ ó máa fara hàn gbogbo yóò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé iṣẹ́ yóò ṣe ní union wà láìkò kí n ṣe ní union mo fọ́lọ́n búra ó ṣe ní union ká máa mú ìpá mẹ́pọ̀n ìpá yàtọ̀ sẹ́pọ̀n ó ṣe ní union but tó bá kọ́ tó bá yá àṣírí máa tú. ẹ ṣeun gan-an ẹ ti bá a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ohun tó ṣẹlẹ̀ sí Comrade Toba nílọ́run bá kó bá ran àwọn ẹ̀mí wọn lẹ́kún àti ẹbí àti ará àti gbogbo àwọn èèyàn tí wọ́n fi sílẹ̀ kọ́ lọ́ bá ràn wọ́n lẹ́kún kà má ṣe irú ẹ̀ mọ́. bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí àwọn ọmọléèwé àti akẹ́kọ̀ọ́ tó ti jí wọn gbé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde ní ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò pé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti lè jẹ́ kí wọ́n rí solution láti lè rescue àwọn ọmọ yìí pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàṣọ oríṣiríṣi ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé àwọn ọmọ yìí wọ́n ti rí wọn gbà àti àwọn ọmọ àti akẹ́kọ̀ọ́ oníkálukú ti ṣe kí ni wọ́n ti padà sí ààyè wọn gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ bàbá gẹ́gẹ́ bí pé OPC gan náà lẹ́yìn náà jẹ́ àti pé mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nípa Ìbà Gani Adams kí lè rí sí àwọn nǹkan yẹn ǹjẹ́ lè sọ̀dí tó fi dé pé akitiyan tó yẹ kí Ìbà Gani Adams tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ OPC náà lẹ́yìn kí lè sọ sírò àwọn nǹkan yẹn. ẹ ṣe olóòtú
ṣe rí àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n lè máa bú Gani Adams, àwọn aláìmọ̀kànmọ̀kàn kan náà wọ́n bú Sunday Igboho, Owó Baba Dami. Ṣe rí ti Ọ̀túnba Gani Adams tẹ́ kọ́kọ́ sọ yẹn náà first. Ṣe rí Nàìjíríà tàwa yìí, ṣe rí tó bá wà nínú ilé ẹ̀ tó mú gàrí àtẹ̀já títí kò mọ̀ yìí o, ṣùgbọ́n tó bá wà lẹ́wọ̀n yóò lòun òṣèrú ẹ̀ mọ́. Mo rántí gba ìṣẹ̀lẹ̀ kan ó ti bí ọdún díẹ̀ sẹ́yìn pẹ̀lú bàbá wa olóògbé bàbá wa Fáṣẹ̀hùn àti Gani Adams. Wọ́n fa ọ̀rọ̀ yẹn dàbújá. Àwọn méjèèjì ni wọ́n mọ bí wọ́n ṣe kọwọ́ bọ̀wé pé wàhálà ò ní ṣẹlẹ̀ mọ́, kò ní sí wàhálà kankan mọ́, kò ní sí kankan mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ tó ti kọwọ́ bọ̀wé lọ́dún tó pẹ́, ìbá mi yé yín, ẹ jọ̀ọ́ sóhun lẹ́wà sọ pé nǹkan kan wá ṣẹlẹ̀ kó kàn sọ pé ìyọmọ ẹ kó sínú gbó, tí wọ́n bá pa èèyàn kan ìwọ̀n gbogbo wọn kù sí. Owó Baba Dami, mo like wọn gan, mo like wọn gan, normally mi àti wọn sí ra face to face, mo like wọn jù, akíkanjú ni, ṣùgbọ́n bọ́n ṣe jẹ́ akíkanjú tó náà, ẹ wo nǹkan tí Yorùbá fẹ́ ṣe fún wọn, ẹ wo àbọ̀dẹ̀ tó mọ Yorùbá fẹ́ gbà fún máa yìí, tí bá ṣe ọpẹ́lọpẹ́ bàbá wa Lọ́dájà Olúfẹ́mi Lóyè, kọ́ ló má bàa pa bàbá báyìí, tó ń lo connection pẹ̀lú bàbá wa Tinubu president wa, kọ́ ló mọ́ pa àwọn náà báyìí. Tí àṣẹ ò bá wá látòkè, ọmọ Adéyẹmọ náà ò lè wọnú gbóyẹn o, bàbá mo tó bẹ́ẹ̀. Ọmọ Adéyẹmọ Sunday Igboho, gbọ́dọ̀ mi má bínú kí mo pè é orúkọ náà fi ń pọ̀ baládé o. Wọ́n máa sọ pọ́ìntì kan, wọ́n ní nílẹ̀ Yorùbá àwọn akíkanjú wà tó lóògùn jà wọn lọ, then it's true, tó jẹ́ sharp shooter jù wọn lọ, àwọn náà máa ń sọ, ṣùgbọ́n ayé àní ní ń kọ́. Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní àyàní ní jóògùn, ẹlòmíì ò láyà ni, bó ṣe lóògùn tó tó bá gbọ́ òhe yóò họ ni, torí kò fẹ́ ṣẹ́ wọn. Fún délé tá bá ń sọ̀rọ̀ lórí OPC, nígbà tó OPC kọ́kọ́ jáde, OPC bá gbọ́ pé wọ́n sọ pé mo lè ní on trouble àdúgbò báyìí, láyé wọn ti bàjẹ́ ń bẹ̀. Ibi tí ọlọ́pàá ò bá lè wọ̀, because ọlọ́pàá ò lè bọ́lọ́pàá ṣe máa ṣiṣẹ́ ó yàtọ̀ sí OPC ṣe máa ṣiṣẹ́. Ẹ jẹ́ ká gbàgbé pọ́n ṣiṣẹ́ fún ìjọba, bọ̀ bí òun kálukú ò ṣe ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá táwa ṣiṣẹ́ fún tó máa gbọ́n tàfà àwọn yes kò tọ̀rọ̀ ló sọ, ṣe understand, kẹ́nìkan wá ló mú òfin lọ́wọ́ ara wọn. Tí ìjọba bá tí wọ́n bá ní wọ́n pẹ̀lú Gani Adams àfúgbọ́n àfọ̀tẹ́ ó yá ẹ pa àwọn ọmọ Fáṣẹ̀hùn, ẹ pe Sunday Igboho, ó yá gbogbo yín ẹ team together, tí ìjọba bá give order lé ní kí ni jẹ́ bandit, kí ni jẹ́ ajínigbé, wọ́n ṣòfò wàláì. Yorùbá ní àpapọ̀ ọwọ́ báyìí ló máa ń gbẹ́rù dórí. Ṣé believe kó mi tí ìrù agbára tí OPC rí kó ní so possible kọ́kọ́ sàdédé gbéra gbáhùn alọ́nugbà lọ́wọ́ àwọn bandit o, sáà tíyàn bá dánwò omi ó mú ẹ mọ OPC tó wà ní. Tí wọ́n bá ní Lagos State àti Ọ̀yọ́ State ní kọ́kí OPC jáde kìí sí mọ̀nà 10,000. Ibi tí olórí méjèèjì bá ti gí fọ́dà pé ó yá gbogbo tí pé OPC ẹ gbàgbé kí Fáṣẹ̀hùn, ẹ gbàgbé pé Gani Adams, ó yá ẹ̀kan lùgbó, oh God, kòkòrò lẹ́lẹ́ẹ̀bẹ̀ kò ní gbérí mọ́. Ibi tí yẹn 10,000 bá wọlé ẹ̀kan náà. Ṣùgbọ́n Igboho sà, Owó Baba Dami, no mo gbé fún yín o, mo gbé fún yín o, ìmọ̀ àti yóò ti mọ̀ra ọ̀pọ̀ mọ̀ kí ọjọ́ kan máa mọ̀ra àti mọ̀ra ọjọ́ kan máa mọ̀ra. Akíkanjú ogun ni, kò sí tó wá jẹ́ kó rí bẹ́ẹ̀ náà bá kò bú wà látòkè ní ẹ̀wù yámì tó ń tẹ́ ẹlẹ́gbọ́n yìí, ẹ̀wù yọ ọlọ́pàá wọn ò dáṣẹ́ wọ́n jẹ́ o, tí a bá dáṣẹ́ tí ó bàjẹ́. That is why àwọn tó ń pè Gani Adams kékeré ọ̀gá gan government to give order fún Gani Adams, government to give order fún ọmọ Fáṣẹ̀hùn, wọ́n tẹ̀ fi Gani Adams sílẹ̀ kọ́ give order fún ọmọ Fáṣẹ̀hùn kọ́ níta gbogbo lọ. Ṣé ibà Gani Adams sáwọn béèrè fún dà? Wọ́n béèrè fún wọn dẹ̀ fún wọn. wọn ò fún wọn. Tí ò bá kí n ṣe wípé bàbá wa Ládọjà náà wọn ò lè fún ọmọ Adéyẹmọ náà, kò tí wọn ò lè fún. But tí government bá give order lọ́la pé ok ẹ tẹ̀ fọ́rọ̀ Gani Adams gan lẹ̀, ẹ̀yin ọmọ Fáṣẹ̀hùn ó yá ẹ ṣe meeting, a give order lẹ́nìí títí ìjọba yìí ẹ jẹ́ ká rí result. Bàbá nǹkan bàjẹ́ gidi gan, gbogbo àwọn àṣírí tọ́nù kò bóòtù. Because gẹ́gẹ́ bí nǹkan tá máa rí nínú Facebook gbà mí, wọ́n ní àwọn sójà ní àwọn ń lọ, àwọn kan give order káwọn máa ń yìnbọn, kí ló bá tó OPC pẹ̀lú yẹn máa ń yìnbọn kẹ̀, tíjọba ti give order ibi ó dẹrù.
mi ò sọ pé OPC bá wọlé síbẹ̀ wọn ò ní panu OPC o wọ́n lè panu wa o wọ́n lè panu mi sọ pé wọn ò ní panu wa o ṣùgbọ́n Jésù àwọn ò blame ara wọn ó délé ẹnì kankan máa blame Gani Adams kán máa blame ọmọ Fáṣẹ̀hùn ọmọ Adéyẹmọ ti gbá ọ̀dà látòkè kí là ń work but mò ń gbàdúrà kí Ọlọ́run kó jọ kó jẹ́ kí ìrẹ́pọ̀ yẹn kó lè team together tó bá team together Jésù ilẹ̀ Yorùbá padà dẹ̀rọ̀ mo débẹ̀ yẹn dúró náà sá. ẹ ṣeun gan kí lẹ́yìn lérò pé ó fà gbogbo tí ìjọba ò ṣe gbà kí Ìbà Gani Adams ẹ fi wọnú gbólọ kí ló fà tẹ́ lérò pé ó lè jẹ́ kí ìjọba má fún un náà kí fà kankan. ẹ ṣe ìjọba rí wípé a kì í ṣe amòfin alùfin ni wa a ṣe kọjá bí wọ́n ṣe rán wa Yorùbá mi yẹn sà a ṣe kọjá bí wọ́n ṣe rán wa ṣùgbọ́n máa sọ fún sójà pé go back ò sí fún PC o tẹ́ bá ti give order nìyẹn ìjọba náà dẹ̀ máa ro àròjílẹ̀ kó tó lè give order kó máa di pé innocentity òun nǹkan kan máa lọ máa waste ẹ̀mí ẹ̀ that is the point. ẹ ṣeun gan gbogbo èèyàn mọ̀ pé alágbára ni Ìbà Gani Adams bẹ́ẹ̀ náà ló mọ̀ pé olóyè Sunday Igboho alágbára ni wọ́n bàbá. bẹ́ẹ̀ sì mention Fáṣẹ̀hùn yẹn ń bí mi nínú mention Gani Adams mention Fáṣẹ̀hùn. ẹ má bínú. bàbá ẹgbẹ́ gangan nìyẹn kọ́nà máa fọwọ́ kẹ́ wọn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn ẹ gbàgbé. ta ló ń dúró fún Fáṣẹ̀hùn báyìí pé bí bàbá ò ṣe sí mọ́ ta lẹni tó ń ṣaṣojú wọn. mi ò ní dárúkọ ọ̀rọ̀ sí bọ́mẹ̀. ṣé ẹgbẹ́ tí bàbá Fáṣẹ̀hùn sì dálẹ̀ wọ́n sì wà. ó wà tó dúró digbí abẹ́ bàbá Fáṣẹ̀hùn ni Gani ti dìde tẹ bá ń dárúkọ Fáṣẹ̀hùn ẹ̀jẹ̀ ń dárúkọ Gani Adams tẹ́ ẹ̀ dárúkọ Fáṣẹ̀hùn ó máa dùn mí tó ti yín mẹ́rin abẹ́ bàbá lọmọ boko tó yín báyìí kọ́ lọ́ máa fọ̀nù kẹ́ bàbá. ẹ ṣeun gẹ́gẹ́ bí ìbéèrè tí mò ń sọ lọ láàrin àwọn tí mo dárúkọ wọ̀nyí ta ló yẹ kó tẹ̀ fún kan nínú wọn torí àwọn méjèèjì ikọ̀ ń fẹ́ gbà fún kan. láàrin Ìbà Gani Adams olóyè Sunday Igboho ta ló yẹ kó gbà fún kan nínú wọn. bàbá ọmọdé lóògùn ní òlè ràn so mẹ́ṣẹ́ fún ọ̀rọ̀ gbowó ti kọjá ibi tí wọ́n fi sí. bàbá nígbà míì bàbá máa respect ọmọ ẹ̀ kó lè bá àdètè débi tí ó dé ọpọlọ nífẹ̀ẹ́ respect ẹ̀ ni ìgbọ́n tó ń bá fẹ́ ni jẹ́ mọ́ fẹ́nu bàjẹ́ nǹkan kan ìgbà wo báńkì tí wọ́n náà máa já because everybody ti rí Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹgbọ́n mi wá bí gbogbo pé lórúkọ wọ́n ti rí bí olùrànlọ́wọ́ lẹ́ Yorùbá which I believe pé Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun lẹ́ Yorùbá ìbá mi yẹn a rí àṣẹ jagunjagun ṣùgbọ́n irú loyalty wo ló wá wà at least tíyàn bá ní loyalty tí backup ńlá wà àpáti oyè federal máa give order o bákan ní Ìgbòho ọmọ Adéyẹmọ ṣe rìn o kí ló dé táwọn rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wàá rí bẹ́ẹ̀ yẹn nìyẹn mo ṣe ní ìdí bàbá lọ́mọ boko àbúrò mi ọ̀fẹ́ rẹ̀ wá ẹjọ́ rapport together ẹ pa àwọn tájọ́ mo Fáṣẹ̀hùn kájọ rapport together tó bá pèèyàn tẹ́nísì lọ́wọ́ pọ́n lọ́mọ wà náà àwọn tí ó lọ sà Ọlọ́run lè dùnmọ̀ rẹ̀ gbọ́ mi ò ń yógun jà ìdílé jagunjagun lèmi ti jáde àwọn tó bá dẹ̀ ń gbé ta fi wọn lé wọn máa pọ́n ìgbéjẹ́ ìsìsúrò kò parọ́ tó bá ní wọn fẹ́ múyàn ní tẹ́nítì wa kékeré wọn lọ mo wà náà tí wọ́n máa ní ace ọ̀gbẹ́ni ọ̀nà mọ́tò jà lọ ṣe understand fún di eléyìí ó yẹ kí wọ́n fi egun òtòlù tó láàrin ara wọn ẹni tó wá lè gbégbèsè yẹn náà ni bàbá wa Gani Adams hello ọmọ Adéyẹmọ báwo ni àbúrò mi mo máa fẹ́ rí ẹ ẹjọ́ ní conference meeting kò ń jí pé ilé máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ òdì sílé wọ́n máa sọ̀rọ̀ òdì sílé bí Ìgbòho ṣe tó náà sáwọn kan bá sọ̀rọ̀ òdì sí ni láwọn táyé wọn máa bàjẹ́ dànù ṣé wọ́n sọ̀rọ̀ òdì sí nígbà tí wọ́n lọ sínú igbó tí wọ́n bá ẹnìkan kò sẹ́ tí bò lè mú ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ wọ̀ ṣé gbogbo wọn lọ lórí ọmọ tẹ́sì nǹkan ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ́ wọ̀ kẹ̀yẹ́ kó bóbìnrin sùn látẹ̀yìn ẹlòmí ti bóbìnrin sùn látẹ̀yìn tó bá tó bóbìnrin sùn látẹ̀yìn ó tó máa rìlísì látẹ̀yìn agbára ń dínkù nínú ni àwọn tó jáńgẹ́lì kan sí wọn ò kọsẹ̀ lọ́rùn ká tó wá sọ wípé àwa ilẹ̀ ara lásìkò kan gbìyànjú agbára ṣe understand fún délé ó yẹ kí wọ́n fi ọwọ́ luwọ́ kan fi kún lukun ni kí ṣe pé lè ṣe tiẹ̀ lọ́tọ̀ lè ṣe tiẹ̀ lẹ́tọ̀ tó máa ti gbé Fáṣẹ̀hùn ẹ pé Gani Adams ẹ pé lóye Sunday Igboho ọmọ Adéyẹmọ space akíkanjú ni I swear ọkùnrin ni but kò sí bá ṣe fẹ́ ṣe dáadáa tó àwọn kò tún bẹ̀rẹ̀ àtẹ́lù èèyàn mélòó ló máa kọ́ mẹ́ kó wọnú gbó lọ ọ̀rọ̀ òṣèlú bá dé lásán gẹ̀lú mọ́ jáde o wọ́n ní wọ́n yìnbọn o ká tó wá sọ pé inú gbó ẹjọ́ àwọn tó yìnbọn ìtàn bá ṣe sára kọ́ ni
Sahara ni I swear wọn kò kí àwọn ẹbí wọn kọ ẹpẹlẹ gan wọn fún wọn lówó díẹ̀ ọlá ìbò títán ẹni tó lè fẹ̀mí ara rẹ̀ tó lè mọ gbogbo káàkiri bàbá ọ̀gá ni kádẹ tó kí gbogbo àwọn DSS àwọn àmì tí wọn tẹ̀lé wọn náà àwọn náà ìbọn bá mi kan ṣe bó ti kú náà kàn sí last prayer fún tán ẹni tó bá lè gbébọn tó lè gbọnú gbó òun lọ bá bandit bàbá ẹ̀kan sára sí pọkùnrin ni ẹ má lè ká pẹ́ gan àjànàkú kọjá mórí nǹkan fìrí ọmọ Adéyẹmọ ọkùnrin ni bàbá wa Gani Adams ní kán ṣe kí ni kí wọ́n mọ̀ bí rà kó ṣe wà láàrin wọn ẹ jẹ́ ká fọ́ tẹ́lẹ̀ ọkùnrin lọ́mọ Adéyẹmọ ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká gbé ti sẹ́gbẹ́ kan bàbá lè má bẹ ọmọ ẹ̀ ṣùgbọ́n ní bí ó ṣe fà á mọ́ra gbẹ́nẹ́sẹ̀ lẹ́nu gungun ẹ̀ dáàdì mẹ́ma bínú ó tọ́ síbẹ̀ nìyẹn kí là ń bára wá fà ká máa ta Sunday ṣe kí kan gbà kan àwọn wèrè kan náà wọ́n á ní kankan lẹ́sẹ̀ tán fi lé kúrò ní lórúkọ ẹ̀ Mọdákẹ́kẹ́ èyí kìnnìkan bẹ́ẹ̀ lómi bá gbúrò lè lásán ládùúgbò pé ó lè yìnbọn yóò mọ kó sábẹ́ bẹ́ẹ̀dì ni ẹ wà máa fẹnu ẹ rí ẹlòmíì ò pé bàbá ìrẹ́pọ̀ lẹ́ka wá nílẹ̀ Yorùbá báyìí àti Fáṣẹ̀hùn ojú olórí ní Fáṣẹ̀hùn bàbá ẹ gbàgbé o ìrẹ́tọ̀ sọ lórí lásán ó ṣe pẹ̀lú àwọn pọlísà tó wà lókè ni bàbá ò lè wà láyé ìsìnkọ́ kò yẹn kéré o kò sẹ́ni tó lè kọ́ yẹn kéré ní gbogbo politician kò sí o àwọn àtàwọn bàbá wa president bàbá wa Tinubu báyìí náà sì jọ wa o àwọn Ọbásanjọ́ báyìí náà sì jọ wa o wọ́n wá sínú òtẹ́ wọn bí o kò tí ì báyìí fún délé yìí wọ́n má kéré Fáṣẹ̀hùn rárá ó wà láyé kò sí láyé bàbá kú bàbá tó kù ni kí gbogbo wọn àti Fáṣẹ̀hùn tó dé Fáṣẹ̀hùn ní kọ̀ọ̀kan dàkọ̀ follow by Gani Adams ká tó sọ pé ẹ̀gbọ́n wa olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ká má fojú ọ̀tẹ̀ ẹ̀gbọ́n yẹn rárá ká kárí àlọ́ǹkì báyìí. ẹ ṣeun gan ó ní arábìnrin kan tí a bá fọ́nrán ẹ̀ tá a bá pàdé arábìnrin yìí sọ pé olóyè Sunday Igboho ní pé gbogbo owó tí olóyè Sunday Igboho ní pé níbo ló ti rí ní pé kóun tú àṣírí olóyè Sunday Igboho nígbà agbanipa olóyè Sunday Igboho àwọn politicians àwọn olóṣèlú ni olóyè Sunday Igboho ṣiṣẹ́ fún ní pé nísìn ó wá dé ọ̀sán kan orúkọ ó wá lóun jìjàgbara fáwọn èèyàn ní pé ìjàgbara tó lóun jà ní púpọ̀ fẹ́ fi bo àṣírí ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má mọ̀ pé agbanipa lòun ṣé lóòótọ́ nìkan tí wọ́n sọ. bàbá ẹ̀ ń tà fẹ́ àlòrán bàbá mi ẹ̀ ń tà fẹ́ àlòrán ṣe rí irú ẹni tó sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ bóyá àwọn ìyàwó àwọn bá ní tì ṣe mọ̀ ní kí ni ó sọ fún yín àwọn náà ṣàní girlfriend wọ́n dẹ̀ lẹ́bi wọ́n lára ẹ bá wá ní wọ́n wọnú gbọ́dọ̀ wọn pa àwọn èèyàn báwo ló ṣe máa rí àwọn ti gbàgbé pé àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn I'm sorry to say this nígbà kan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó dórí oyè àwọn olùgbèrè kan kì í sọmọ Èkó ọmọ kìnnì kan ni màá yín mú sún ẹ ti ya wèrè ẹni tó ti dórí àlééfà tí ò sí ń tẹ́ṣe ẹ kàn sọ lásán for nothing orí ẹlòmíì ò pé ọ̀rọ̀ social media tó kàn sọ for nothing ni kó nítorí kó fẹ́ fi trade for what ẹ jẹ́ kó sọ reality wọ́n pè mí lọ́la sí àárín àjọ àgbáyé báyìí pé wọ́n ló sọ nǹkan báyìí it's true màá dẹ̀ mọ evidence ṣe understand ẹni tẹ́ wà rí evidence kankan tẹ́ ń sọ kátàkátà evidence wò lé ní wọ́n lágbá nípa ni àgbà èèyàn mélòó ló pánù ran wọn èèyàn mélòó ló máa rí ẹmọ pánù ran wọn ó ń sọ pé ó ti ń ṣe èrè rí. ẹ ṣeun láti mú gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró wọ́n ní lára ìdí tí Ìbà Gani Adams ò ṣe jáde láti sọ̀rọ̀ wọ́n ní Ìbà Gani Adams wọ́n ti jẹ dodo wọn lò ṣe dodo nígbà Ìbà Gani Adams wọ́n mú àwọn èèyàn tó yẹ pé wọ́n kún àwọn agbanipa àwọn bandits yìí pé wọ́n mú àwọn èèyàn tó yẹ pé wọ́n kún wọn lọ́wọ́ iṣẹ́ wọ́n mú àwọn èèyàn tí wọ́n finance wọn nígbà ìdí tí Ìbà Gani Adams ò ṣe lè jáde láti ṣòótọ́ nílẹ̀ Yorùbá ṣé lóòótọ́ ni. ẹ olóòtú ṣe rí bí tẹ sọ̀rọ̀ lẹ́yìn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ torí ìdí ni wípé àárín yẹn ó ṣókùnkùn àbáyé nìkan ló lè sọ kò yẹ normally àwọn nígbà kí lórúkọ ẹ Jonathan wà ń bẹ ìgbà yẹn ni bandit wọlé àbí àwọn kan ló reinforce wọn lè is true ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ social media wọ́n ní tó bá pẹ́ tó bá yá wọn ò tí ì mú ẹnì kọ́kọ́ sọ pé yes lágbájá gangan ni òun ló wá sí ìwà tó wá reinforce wa wọlé ọ̀rọ̀ social media ó dàbí ní ìtẹ̀lẹ́sọ géèmù ni wọn kàlùkù ṣe ń pìlẹ̀ lè yàtọ̀ ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá òótọ́ ó máa fara hàn tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ni torí mi ò lísìlì ṣe wọ́n ní wọ́n sọ pé ṣe rí gbogbo ọ̀rọ̀ social media pé Sunday Igboho agbanipani kíní kan ní kò bá sásùn ní ẹjọ́ torí Ọlọ́run èèyàn mélòó ló lè mú evidence yẹn jáde nínú ìran tó ń wo ẹni tó parí ẹjọ́ kó mú jáde because tẹ́lẹ̀ mi bá fẹ́ ṣẹ́wọ̀n ẹ̀wọ̀n rẹ̀ dúró dé fún délé ní evidence ẹ̀ kan sọ kálákálá ẹ lọ ṣàgbéjẹmọ́wọ́ o ní sọ́jú bẹ́ẹ̀ lọ fún yín
ẹ jẹ́ béèrè béèrè yìí lọ́wọ́ yín nígbà ayé Jonathan ok àti nígbà ayé Tinubu èwo ló rọrùn fún yín ẹ ṣe ayé ẹ̀yin ni mo ń sọ ìyá mo ti sọ general ẹ ṣe pàṣánà ayé Tinubu ìrọ̀rùn fún èmi o torí ìdí ni wípé ṣẹ́rí gbọ́n nǹkan tá à ń wò pé àsìkò Tinubu ṣe kíní kan ní tó ti bàjẹ́ ti pẹ́ ní ayé Tinubu rọrùn fún yín mo fọlọ́nbùra ẹ ti gbowó bàbá tẹ bá ní mogo tẹ bá sọ pé mogo ayé Tinubu rọrùn fún yín Ọlọ́run lè marin gbọ́ mo fọlọ́n tó lẹ́nu mi búra mo rán ọmọ mi ní yunifásitì àwọn mẹ́ta lẹ́ẹ̀kan náà ṣé ayé Tinubu rọrùn ni tẹ́lẹ̀ yìí sọ fún mi no for me ẹni tó bá máa bàbá Ọlọ́run nípa bàbá yìí sí o Ọlọ́run nípa sí o Ọlọ́run ajẹ́ kan dàgbà o ẹ mú ipa tí bàbá yìí kó nínú òṣèlú nígbà tí bàbá dé dubúkú ṣé mo kọ́ yóò ṣe ti mẹ́hẹ̀ tó gbóná gbòǹgbò bá ti yọ kó òun ná oúnjẹ ò ní jiná bọ̀rọ̀ tí ògbóná gbòǹgbò bá ti yọ kó òun ná oúnjẹ ò ní jiná bọ̀rọ̀ gbogbo ẹ̀ kọ́kọ́ dàrú wọ́n ṣe ń to Ọ̀yọ́ state lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sí bẹ́ẹ̀ kọ́ náà gẹ́gẹ́ bí béèrè tẹ béèrè èmi o àsìkò Tinubu yìí I'm okay torí bàbá yìí ò lè parẹ́ fún wa kò lè parẹ́ kò ń ṣe pọ́rọ̀ pàṣá tó bá jẹ́ nǹkan tí ó rọ̀ mí lọ́rùn máa sọ pé kò rọ̀ mí lọ́rùn Ọlọ́run lè máa rí gbọ́ fún délé gbogbo Yorùbá kí wọ́n lọ múra 2027 kún kálukú kó gírè tó bàbá yìí wọlé ni o kọ́ńdẹ̀ tó má rí Lagos state gbà máa lọ́wọ́ ìlú táwọn fi ń ṣòwò nìyẹn ẹnì kan wà ló fẹ́ gbà ìlú tẹ́yìn tún ṣòwò ni o ìlú táwọn fi ń ṣòwò Lagos state sá ẹnìkan ẹgbẹ́ PDP kó wọ́n lọ́wọ́ ó ti ya wèrè ni wọ́n ń ṣe èrè wọn ò lè rí draw bò o pàṣẹ bá nílẹ̀ fún àgbà wọ́n lè jẹ́ sá I swear kò sí olùkọ́ possible ṣùgbọ́n ìlú Èkó ńkọ́ mímí kan ò lè mí Èkó kí ló fẹ́ mí Èkó kò sí nǹkan tó fẹ́ ṣe kó nínú òṣèlú gan ṣé wọ́n lè gba Èkó ni ṣé kí lórúkọ ẹgbẹ́ mi lè gba Èkó àbí tó máa fẹ́ kú tó fẹ́ para wọn ẹgbẹ́ mi ò lè wọ́n lè gba Èkó APC ló máa rúlé Èkó for life APC ló máa rúlé Èkó for life Ọlọ́run tí bàbá Tinubu bá dàgbàdàgbàdàgbà tó lè bí àgbáre APC ṣì máa wà tí bàbá bá kú bàbá tún kù tí bàbá bá kú bàbá tún kù ṣé a máa lajú lẹ́wà káwọn ọmọ Ìgbò máa rúlu wa kò possible àbá sọ pé kò bí wá wọlé ìrọ̀rùn kò possible eléyìí àwọn aláìmọ̀kọ̀mọ̀kọ̀ tó ń sọ wípé kí lórúkọ ẹ̀ Tinubu ní wọlé 2027 wọ́n ti ya wèrè wọ́n ti ń ṣí èrè Yorùbá wà ń bẹ̀ wọ́n ń pààyàn lọ́tún lósì báyìí ẹjọ́ sà ẹwọ́n sábà dé mẹ́kọ́ wọ́n á máa dúwa lọ́rùn bí ẹran ìlú òrọ̀gbọ̀ bàbá ẹ gbàgbé pẹ̀lú òrọ̀gbọ̀ iṣẹ́ tó ti bàjẹ́ ti pẹ́ ni ṣé àdùkọ possible kí Tinubu nìkan ó ṣàdédé sọ pé báyìí nǹkan tó nǹkan máa fẹ́ ṣe àwọn ìgbìmọ̀ kan yẹ̀ wò láì yẹ̀ wò kò possible àwọn ìgbìmọ̀ kan máa yẹ̀ wò but ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ìbá mi ò tí yẹ yín ok example wọn pariwo oúnjẹ wọn o gàrí òṣèré àlọjá o bàbá yẹn ni ẹ lọ ṣe kí ni ẹ fọkàn balẹ̀ but gàrí ti ní tẹ̀gbọ́n pa ń sìn ṣé mo parọ́ ṣé gbogbo ẹ̀ ló lè rà gàrí ti ṣe fi tọrọ ṣé gàrí ṣe fi tọrọ tẹ́lẹ̀ sá ẹ má parọ́ gàrí ò ṣe fi tọrọ tẹ́lẹ̀ olówó ló mu gàrí ńgbà kan ẹ bá dọ́dọ̀ wá ń sìn ìnáwó àpò èlùbọ́ ń sìn 8,000 naira 10,000 níjà yìí everywhere don sef money you understand gbogbo nǹkan tó lọ sókè ló ti lọlẹ̀ tá bá sọ pé ká tún dìtẹ̀ kí bàbá ẹ̀ máa wọlé 2027 ẹni tó bá sọ pé ó ya wèrè ogun ló máa pa ogun torí bàbá ẹ̀ gbọ́dọ̀ wọlé tí bàbá ẹ̀ máa wọlé there is targeting tèmi bílù bàbá ẹ̀ ní lọ́kàn ìgbà ẹ̀ ló máa tó ṣiṣẹ́ tó fẹ́ ṣe kankan ṣáwùsá ni ká gbàgbọ́dọ̀ àkọ́dé àbí yíbò a ti ń ṣe eré nìyẹn Ọlọ́run the Lagos state yìí bàbá ẹgbẹ́ wọn kò lè gbà o ẹgbẹ́ ló fẹ́ gbà wọ́n fẹ́ kó àwọn fẹ́ lówó wọn lè gbà yíbò láti kó máa rúdu alẹ́kọ̀ọ́ ẹ mọ̀ bí ibo ṣe pọ̀ jù lẹ́kọ̀ọ́ ni wọ́n á sọ wá di igbá àwùjọ I swear ìyẹn tí yíbò bá wọlé Ọlọ́run yíbò pọ̀ lẹ́kọ̀ọ́ gan-an àdúgbò tàwa yíbò ló pọ̀ jù wọ́n á sọ wá di igbá àwùjọ báyìí á pè Yorùbá tí ò bá mọ nǹkan tó ń ṣe kó ló mọ nǹkan tó ń ṣe. ẹ ṣeun pẹ̀lú àwọn àlàyé tẹ́ ti ṣe lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ̀ ń ṣe a ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà pàdé kódà ibi tó yẹ kó gbé ní 200 tó yẹ kó gbé ní 200 wọ́n á pè ní 500 wọ́n á pè ní 600 àwọn tí wọ́n ń gbé ọ̀kadà yìí àwọn gbẹ́gbẹ́ ọgbọ́n ni wọ́n ṣe kí ni wọ́n forí ko ìjọba ò increase salary àwọn ilé iṣẹ́ àdáni ò increase salary ṣùgbọ́n tó bá budget 30,000 naira pé 30,000 owó ọkọ̀ fún oṣù yìí ni mo lè sọ fún yín ní pé kí a tó pé on the 16th owó ti tán kí ló dé fà torí ibi tó ń gbé ní 500 tẹ́lẹ̀ tó wọ̀ ní 500 nígbà tó ń lọ tó bá máa bọ̀ àti 700 ṣùgbọ́n gẹ́gẹ́ bí pé ẹ̀yin náà ti ṣiṣẹ́ ọ̀kadà rí mo ò mọ̀ bóyá ti ní àkíyèsí nǹkan yìí tí ọlọ́kadà bá gbé yín wọlé ó yẹ owó tó máa gbé yín wọlé àwọn tó bá ń bọ̀ ẹ bá rí ọlọ́kadà owó tó máa gbé yín padà alex kí ló fà tó fi rí bẹ́ẹ̀ kí tó béèrè béèrè tó fẹ́ béèrè. ẹ ṣe
tájẹ́ tiẹ̀ ọlọ́kadà èrò tó ń gbé lọ yẹn bẹ́ẹ̀ni tájẹ́ tiẹ̀ gangan nìyẹn pé padà bọ̀ bónọ́ọ̀sì lásán bonus ẹ ti get point mi o Hmm. mo ti mọ̀ pé 1,000 fẹ́ gbèrò yìí lọ bẹ́ẹ̀ni mo lè má rérò bọ̀ tí máa wá rérò yẹn bónọ́ọ̀sì ni kò ṣe é kò wá kí ń pààyàn lára pípa lára báwo sáwọn àwọn àwọn tí wọ́n ń gbé torí pé ibi tó yẹ kó yẹ pé tabaníkà wò kò yẹ kó ju bíi 500 ṣe pé ní ẹ ṣe sọ kíní kan fún nígbà tẹ́yìn sọ báyìí èlò náà ràn ọ̀kadà tẹ́tẹ̀lẹ̀ ọ̀kadà ó bẹ̀rẹ̀ látòrí nígbà tá a kọ́kọ́ ń ra ọ̀kadà 70 75 gbóyà 100 120 200 250 now ọ̀kadà is 1.2 million láì ṣe ìsọmẹ́ẹ̀tì láìsí rárá tẹ bá fẹ́ gbà ní ìsọ̀límẹ̀ ẹ times it by 2 sáà kí ọlọ́kadà tó gun ọ̀kadà kó tó fi pa 2 point something million sá ó tó rí owó tó ń fẹ́ ná fún ara rẹ̀ sápò tó fi bọ́yàwó àtọmọ ẹ̀ lórí 300 400 ọ̀kadà yóò ti gbó tútù yóò ti gbó tí ò ní wúlò fún nǹkan mọ́ tó bá sanwó yẹn tán but àwọn èèyàn kì í bá wa calculate irú nǹkan bẹ́ẹ̀ now ó dàbí àwọn onímọ́tò èlò náà ń ta bọ́ọ̀sì lẹ́tẹ̀lẹ̀ mo ti ra bọ́ọ̀sì mo ti ra ní nígbà tí máa kọ́ra bọ́ọ̀sì alákọ̀ọ́ tó mọ́ kọ́ra láyé mi mo ra ní 210,000 sorry tẹ́ ẹ bá fẹ́ ra bóyá Mazda ń sìn ó kéré òkèrè máa mú bí 18 million dání ẹjọ́ tó ń bá tẹ́ bá wa ra Mazda fún yàn tẹ́ gbélé ní installment ṣé mo ètò jẹ́sà ẹ jẹ́ ká sọ pé ra ní 70 million ẹgbàá náà everything ẹ jẹ́ ká sọ pé ó parí sí wáyé 80 million ẹ wá fi gbé bí just 10 million per installment ẹ jọ ẹ wòye ìgbà tí ó tó sanwó yẹn tọmọ́tò ti gbó èjì ó ti gbó but àwọn èèyàn ò calculate yẹn fún onímọ́tò wọn ò calculate fún onímọ́rúwá wọn ò calculate fún ọlọ́kadà ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí àwọn olókadà àtàwọn onímọ́rú àìsàn àtàwọn onímọ́tò wọ́n sọ pé àwọn union kankan ní problem àwọn kí nìdí wọ́n ní lójúmọ́ tíkẹ́ẹ̀tì táwọn ń já lójúmọ́ ẹlòmíì sọ pé ogún òtàjì iṣẹ́ táwọn ṣe ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ wọ́n ṣì oní 500 oní 200 bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ gbogbo bus stop to bus stop lọ ti ń sanwó ẹ ṣe irọ́ ńlá ni nǹkan tá à ń fojú rí ẹ ṣe ẹ jẹ́ kí n sílẹ̀ mi ọ̀rọ̀ ọlọ́kadà ẹ ṣá tí ẹ bá gba tíkẹ́ẹ̀tì dá tíkẹ́ẹ̀tì táwọn pè ní national booking àti cancel ticket èlé ló làwọn tíkẹ́ẹ̀tì yẹn irú gbogbo ẹ̀ṣá that is 1,200 lójúmọ́ 1,200 yẹn Bẹ́ẹ̀. tó o bá ti wá gbèrò lọ sí ibi tí o kì í ṣe tẹ́nítírì ẹ̀ cancel ticket tó máa gbà èló nìyẹn that is 200 naira lójúmọ́ wọn fọ tó bá lọ sí ibòmí ni o ṣùgbọ́n tó sì wà nínú eritrea kò lè san 1 naira mọ́ tílẹ̀ máa fi ṣe ṣíṣì kò lè san owó tó máa san nìyẹn then kí ló fà á tó yẹ pé àwọn tax force iṣẹ́ táwọn yẹn máa ṣe iṣẹ́ òun làwọn ṣe torí ó ní kan tí mo bá pàdé ó ń sọ fún mi ní pé ó ní sticker yìí o kò tí ju oṣù 6 lọ táwọn gbà wọ́n tútù gbé sticker mi jáde ṣé task force ti union àbí ìwò àti union àti federal àbí àti state ọlọ́kadà ń jẹ́ ẹ̀yin lè máa ṣàlàyé fún wa sticker tó gbúdọ̀ gbà ó ṣe pé láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù mẹ́fà irọ́ ńlá ni sticker ọdún kan ló máa ń lò ṣẹ́rí tí yẹn bá tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ọlọ́kadà mi onímọ́tò mi àdàbí kẹ́ mú union báyìí tẹ́ bá ti rí kẹ́ dúró lọ́bẹ̀ lọ́rùn get point mi àdàbí kẹ́ dúró lọ́rùn tí ọlọ́kadà mi bá sọ̀rọ̀ fún yín ẹ jọ tí wọ́n bá fún yín sticker yẹn dàbí ká sọ pé ìdánimọ̀ local government tó belong sí lélẹ̀ ẹ máa lè rẹ́ mára machine tó bá lọ bóyá lọ síbi kan wá tán àwọn àlèmọ́sọ lélẹ̀ torí wọ́n ti rí sticker yẹn ó dàbí ká sọ pé nǹkan dánimọ̀ of local government ni wọ́n máa ti gbà ẹ̀ tó máa tà fún wọn ṣe understand but ọ̀rọ̀ ọlọ́kadà ò ṣe tẹ̀lé ọ̀rọ̀ drive onímọ́tò mi ò ṣe tẹ̀lé ṣé àmọ́ ìtàn mìkì nídé tó bá wá yọ 1,200 nínú bí 10,000 15,000 tó pa ẹjọ́ ṣe ẹ̀ ló bàjẹ́ ọ̀rọ̀ wọn ò ṣe tẹ̀lé sọ. pẹ̀lú gbogbo owó tí wọ́n pa yìí ara àwọn agbègbè gan kan tó yẹ pé kò dára rárá kí ni contribution ti national union ní fún ọ̀nà ní Lagos State káwọn má má di lórí ìjọba nìkan. national union ní priority kò sẹ́ni tó ní priority lórí ọ̀nà sáà kò sẹ́ni tó ní priority lórí ojú ọ̀nà now example tá a bá fẹ́ ṣe inú street nísìn one is láti lọ sí local government láti gba approve ìgbà kan àwọn aláfẹ́ ṣe á lọ gba approve that is why national union ní approve tó lè sọ pé mo fi gbọ́dọ̀ ṣe ojú ọ̀nà but only one is this bóyá sìn àwọn ọlọ́kadà wà ní ojú ọ̀ṣọ́ yìí àwọn association tó wà ní street wa pé ṣe mọ̀ pé ẹ̀yin náà ní ojú ọ̀nà yìí o ẹ̀yin náà ẹ máa support wa o tá a bá fẹ́ grade ojú ọ̀nà o ẹ̀tọ́ wọn ni láti support. ẹ jẹ́ kí n bèrè pé okay ǹjẹ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nù ẹ̀ gẹ́gẹ́ bí pé ibi táwọn ọlọ́kadà ń dúró sí àdúgbò ló ń ná tẹ̀dẹ̀ fọ́ọ̀mù tẹ̀dẹ̀ jáde tẹ̀wọ àwọn olówó tó ń bẹ ní àdúgbò tẹ̀ pera yín jọ pé ẹ jẹ́ ká ṣọ̀nà yìí gẹ́gẹ́ bí pé onímọ́tò lẹ́yìn ọlọ́kadà ní ṣàmọ̀ pé tí àyàn ọlọ́kadà tẹ bá sọ̀rọ̀ ní pé tẹ lọ sí local government a fẹ́ ṣọ̀nà yìí àwa là ń gbàbẹ̀ àwa la fẹ́ máa lò ṣàmọ̀ pé ó tún máa jẹ́ kó yá
kó má kọ̀dà pé gbogbo owó tí àwọn tí ẹ̀ ń gbà ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan tí wọ́n fi ń ṣe. ẹ ṣe kò possible. Kò possible. ẹ lè ṣọ̀nà anyhow. ṣé bí ọkàtà ṣe ń là á mọ́lẹ̀ ní kọ́ máa là á mọ́lẹ̀ lọ. ẹ ṣe rí àdúrà wa ni pé kíjọba rántí wa. àwọn olùjọba. local government chairman. bẹ́ẹ̀ àwọn owó tó ń sọ fún wọn ìmí láti fi ṣọ̀nà ni but àdúrà wa ni pé kọ́ rántí wa. àdúrà nìyẹn mi ilé union òpin olùsọ wípé òun lówó kan láwọn fẹ́ lọ sọ̀nà kò lè ṣe náà á kọ́kọ́ lọ gba approve láti lè ṣe ni kò kàn lè lọ kò possible ẹ̀mọ́ kan má dín kan lórí national union possible. gbogbo nǹkan tẹkùn rí sí kakọ̀ máa rí pé wọ́n pe national union sí pátí kọ́ máa bẹ́wò wájú àrí ṣé báyìí ṣe máa rí nìyẹn kọ́ máa gbé bọ́ndù bọ́. ẹ̀rọ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. we can do better. ẹ máa gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tí national union náà náwó sí tí òun sí ọ̀pọ̀lọpọ̀ aráàlú. bí kí ni ibi tó náwó yẹn sí gbogbo náà fẹ́ mọ̀. ẹ máa kẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ àwọn kan bẹ tó jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ secret ṣe understand ọ̀rọ̀ kò sẹ́ni tó ṣiṣẹ́ ádà ẹ ṣiṣẹ́ ìjọba ẹ máa lọ pátì náà ẹ máa náwó wọ́n torí pé national union gbórúkọ lérí àwọn náà wọ́n náwó pátì ó wọ́n ṣùgbọ́n àwọn ṣàwọn no kò ní mínì kò sẹ́ni tí ò lè náwó pátì ṣá. kí ni nǹkan tí ẹ̀yin national union àtẹ̀gbà yín tẹ̀wọ̀n ní ìcháàjù àwọn olókàdá torí tá a bá ní ká gbogbo tí wọ́n ti ń gbọ̀kadà ń sẹ̀ haúsá ló pọ̀ jù. bẹ́ẹ̀ haúsá ló pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá yóò dẹ̀ wọn kadà ń gùn ó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé òkè àwọn wá gba tíkẹ́ẹ̀tì àwọn wá gba ọ̀kadà kí ni practice wo ni àwọn union ọlọ́kadà tí wọ́n gbé sílẹ̀ àbí lecture wo ló gbé sílẹ̀ pé báyìí ló ṣe máa ṣe torí pé ẹ bá dé gbóbì ohun tí ọ̀kadà ti ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pọ̀ jù. ẹ ṣe olótú ṣe rí inú mi dùn fún nǹkan tí ìjọba ṣe kí ni ara tí ìjọba ṣe tó dùn mọ́ mi nú jù ẹ rí pé láti gbà yẹn gan accident ọ̀kadà ó dínkù gan tí ò bá kọ́ jẹ pé àwọn haúsá kan bẹ tí wọ́n jẹ́ aláìgbọràn kò yẹ wọ́n jẹ́ aláìgbọràn kí ni mo fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní kọ́kadà má rìn lẹ́sìpẹ́sì mu àbí láti gbà níjọba ti sọ bẹ́ẹ̀ ẹ̀rí pásẹ̀ntì yóò pọ̀ mọ́ nínú street nínú rẹ̀ tó bá jọra yín mọ́lẹ̀ ẹ̀ tún dìde ni pápá tó máa lọ faṣọ ńlé ìjọba ṣe nǹkan ẹyọkan ewu mi jù mi nítorí páǹjẹ nínú ẹ̀ ká ní nǹkan tí wọ́n ṣe ò dáa tó bá possible kan bá di gbogbo express yẹn pátápátá tí wọ́n bá ní kán wá sign bọ̀ wà ní tí kò kọ́ sign pé ṣé kán bá di express pátápátá for life wọn wà ní tó máa kọ́kọ́ sign because àìmọye ẹ̀mí ti ṣòfò ẹ bá rọmọ ìkiri wọn ló ti kú kí ló pa accident ọ̀kadà ni ẹ bá dàgbà wọn kí ló pa accident ọ̀kadà ni ọtí nǹkan ẹyọkọ tí ìjọba ṣe yẹn pé express ò fẹ́ lọ́kadà mẹ́ ó pé jù ó tún jẹ́ kẹ́mi tó gùn sí ni you understand ẹ bá ní kàn mí tẹ́fẹ́ bí mi. ẹ ṣeun gan-an ẹ ṣeun gan-an àdúgbò lọ́wọ́ yìí fáwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.